Wike jẹ̀bi pé ó pe ọmọ ogun ní òmúgọ, àmọ́ iléeṣẹ́ ológun gbọdọ̀ dá ṣèríà fún ọmọ ogun tó gbénáwojú Wike káwọn ọmọ ogun má bàa dáwọ́jọ lu mínísítà lọ́jọ́ kan. Onímọ̀ nípa ètò ààbò kan tó jẹ́ ajagunfẹ̀yìntì Akin Adeyi ti sọ pé ẹ̀bi kan péré ni mínísítà ìlú Àbújá Nyesom Wike ní lórí fàákájà tó wáyé láàrin rẹ̀ àti ọmọ ogun ojú omi kan l'Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun. Ajagunfẹ̀yìntì Adeyi ní ẹ̀bi Wike ni wípé ó pe ọmọ ogun ní òmùgọ̀ ní gbangba, àmọ́ nǹkan tó ṣokùnfà fàákájà yìí ni pé ọ̀gá iléeṣẹ́ ọmọ ogun ojú omi tẹ́lẹ̀ Awal Gambo kò rí ìwé ilẹ̀ kó sílẹ̀. Iṣẹ́ Wike ló ń ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ FCTA tó ń rí sí ètò ìṣèjọba ìlú Àbújá. Tí wọ́n bá béèrè ìwé ilẹ̀ lọ́wọ́ èèyàn, ó ní láti kó sílẹ̀, kì í ṣe pé kó wá kó àwọn ọmọ ológun lọ sórí ilẹ̀ wípé kí wọ́n máa yìnbọn pa ẹnikẹ́ni tí wọ́n bá rí lórí ilẹ̀ náà. Irú ìhùwàsí yìí kò tọ̀nà rárá. Èyí túmọ̀ sí pé ọ̀gágun tó ní ilẹ̀ náà kò ní ìwé. Ẹ̀kejì ni pé jíjà ilẹ̀ onílẹ̀gbà ni wọ́n máa ń pe irú nǹkan báyẹn. Ọ̀gbẹ́ni Adeyi ṣàlàyé. Onímọ̀ nípa ètò ààbò náà tún sọ pé ta ló fáwọn ọmọ ogun tó pọ̀ tó báyẹn láṣẹ láti lọ́ọ́ máa ṣọ́ ilẹ̀ ọ̀gágun tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Ọ̀gbẹ́ni Adeyi ní iṣẹ́ tí kò tọ̀nà ni wọ́n máa ń pe irú iṣẹ́ táwọn ọmọ ogun yìí ń ṣe lórí ilẹ̀ náà. Fífi ìbọn dẹ́rùbà àwọn èèyàn táwọn ológun yìí níṣe ni kò bá òfin mu, àti pé dídènà máwọn òṣìṣẹ́ ìjọba láti ṣiṣẹ́ wọn náà lòdì sófin. Ajagunfẹ̀yìntì Adeyi ní ìyàlẹ́nu ló jẹ́ fún òun wípé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ń fi ojú òṣèlú wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ọ̀gbẹ́ni Adeyi ní ìwà àrífín ni ọmọ ogun ojú omi táwọn èèyàn ń gbóríyìn fún yìí lórí ayélujára ó sì Wike tó jẹ́ mínísítà orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n kọ́ wa nínú iṣẹ́ ológun wípé àwọn alágbádá tó wà ní ìjọba lọ̀gá wa, ìwà àbùkù ni ọmọ ogun yìí hù. Ó yẹ kó rántí wípé ọ̀gá làwọn mínísítà jẹ́ fún àwọn ọ̀gá iléeṣẹ́ ológun Nàìjíríà gan. Yàtọ̀ sí iṣẹ́ ológun gan, ọmọ ogun yìí kò hùwà bí ẹni tó ti ilé ire jáde. Ọmọ ogun yìí kò hùwà bí ẹni pé ìwà ìbọ̀wọ̀ fún àgbà sì tún wà ní inú iṣẹ́ ológun. Tó bá jẹ́ pé ológun ni Wike ni ọ̀gágun àgbà ni kò bá jẹ́ nínú iṣẹ́ ológun. Ajagunfẹ̀yìntì Adeyi ní àwọn aráàlú náà ló ń kanrin mọ́ àwọn ọmọ ogun lápá tí wọ́n fi ń ṣìwàwù. Onímọ̀ nípa ètò ààbò náà sọ pé iléeṣẹ́ ológun gbọdọ̀ dá ṣèríà fún ọmọ ogun yìí káwọn ẹgbẹ́ rẹ̀ tó máa wò bí àwòkọ́ṣe. Ọ̀gbẹ́ni Adeyi ní pẹ̀lú bí ọ̀pọ̀ èèyàn ṣe ń gbóríyìn fún ọmọ ogun yìí, àfàìmọ̀ káwọn ọmọ ogun má dáwọ́jọ lu mínísítà tàbí gómìnà lọ́jọ́ kan. Ó ní kò sí àpọ́nlé nínú kí ọmọdé máa ṣe àrífín sí àgbàlagbà. Awuyewuye ṣì ń lọ lórí fàákájà tó ṣẹlẹ̀ láàrin mínísítà ìlú Àbújá Nyesom Wike àti ọmọ ogun ojú omi Nàìjíríà kan l'Àbújá lánàá ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 11 oṣù 11 ọdún yìí. Ọ̀gá àgbà ọmọ ogun orílẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí Tukur Buratai ti sọ pé ìhùwàsí Wike kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí aṣojú ààrẹ Bọ́lá Tinubu. Èdè àìyedè bẹ́ sílẹ̀ nígbà tí Wike àtàwọn ìsọmọgbé rẹ̀ lọ sórí ilẹ̀ kan nílùú Àbújá, èyí tí wọ́n bá àwọn ọmọ ogun lórí ilẹ̀. Wike tó ṣàlàyé wípé ẹni tó ní ilẹ̀ náà ló jẹ́ ọ̀gá ọmọ ogun ojú omi tẹ́lẹ̀ rí Awal Gambo kò ní àwọn ìwé ilẹ̀ ọ̀hún. Ó fẹ́ fi ipá wọ orí ilẹ̀ náà ni, àmọ́ ọmọ ogun tó bá níbẹ̀ kò gbà láàyè. Èyí ló jẹ́ kí Wike máa tàbùkù ọmọ ogun náà tí ó sì ń pè ní onírúurú orúkọ kò bá kù gbé. Àmọ́ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí Wike sọ, ọmọ ogun náà kò gbà láàyè láti wọ orí ilẹ̀ ọ̀hún. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ọ̀gágun Buratai ní ìhùwàsí Wike lè ṣàkóbá fún ètò ààbò Nàìjíríà. Ó sì yẹ kí ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Olórí ọmọ ogun orí ilẹ̀ ní Nàìjíríà tẹ́lẹ̀ rí sọ pé Wike gbọdọ̀ tọrọ àforíjì pẹ̀lú bí ó ti tàbùkù ọmọ ogun Nàìjíríà. Buratai ní nǹkan tí Wike ṣe sí ọmọ ogun Nàìjíríà tàbùkù ààrẹ Tinubu fúnra rẹ̀ tó jẹ́ olórí ológun Nàìjíríà.
ẹ̀wẹ̀ èèkàn inú ẹgbẹ́ òṣèlú APC kan Joe Igbokwe ti sọ pé ó yẹ kí iléeṣẹ́ ológun lé ọmọ ogun tó fa aáwọ̀ pẹ̀lú Wike lórí ilẹ̀ l'Àbújá kúrò nínú iṣẹ́ ológun ni. Igbokwe ní ìwà àbùkù gbáà ni ọmọ ogun náà hù sí mínísítà olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà l'Àbújá. Ta ni ọmọ ogun yìí gan tó wọ aṣọ ológun? Ta ló ń lùlù fún gan tó fi ń jó? Ìwà burúkú gbà ni ọmọ ogun yìí wù ó. Kódà ó yẹ kí wọ́n lé kúrò ní ẹnu iṣẹ́ ológun ni. Igbokwe ló sọ bẹ́ẹ̀. Olùdámọ̀ràn mínísítà Àbújá lórí ètò ìròyìn Lérè Ọláyínká ní tiẹ̀ fẹ̀sùn kan ọ̀gá ọmọ ogun ojú omi tẹ́lẹ̀ pé òun ló ní kí ọ̀dọ́mọdé ọmọ ogun náà dènà mọ́ Wike kí ó má bàa ráyè wọ orí ilẹ̀ tí ẹjọ́ wà lórí rẹ̀ náà. Olùdíje fún ipò ààrẹ lọ́dún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC tó ti jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore ti bẹnu àtẹ́lu bí àwọn ọmọ ogun tó yẹ kí wọ́n máa dáàbò bo aráàlú ṣe ń lọ sọ ilé ọ̀gá ológun nílùú Àbújá. Nígbà tó ń sọ̀rọ̀ lójú òpó X rẹ̀, Sowore ní ìmọ̀tara ẹni nìkan ló ń bá àwọn ọ̀gá iléeṣẹ́ ológun jà o. Òun ló sì jẹ́ kí wọ́n máa kó ọmọ ogun lọ sórí ilẹ̀. Iṣẹ́ àwọn ọmọ ogun ni láti máa ṣọ́ ibodè orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ ilẹ̀ àwọn ọ̀gá ológun ni wọ́n sọ káàkiri. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé iṣẹ́ ara wọn làwọn ọ̀gá ológun fún àwọn ọmọ ogun láti máa ṣe. Irú ìwà yìí wọ́pọ̀ láàrin àwọn tó wà nípò kan tàbí òmíràn ní ìjọba tó fi mọ́ Wike fúnra rẹ̀. Sowore ló sọ bẹ́ẹ̀. Sowore ní Wike náà ti tako àwọn agbófinró rí lẹ́nu iṣẹ́ wọn lásìkò tó wà nípò gómìnà ìpínlẹ̀ Rivers. Sẹ́nẹ́tọ̀ Shehu Sani tóun náà jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ti rọ Wike pé kó yàgò fún aáwọ̀ pẹ̀lú àwọn ọmọ ológun. Sani sọ lójú òpó X rẹ̀ wípé iṣẹ́ ribiribi ni Wike ń ṣe lóòótọ́ láti gba ilẹ̀ ìjọba táwọn kan ti gbà lọ́nà àìtọ́ padà. Àmọ́ ó rọ Wike wípé kó ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà. Wike gbìyànjú pẹ̀lú iṣẹ́ tí ó ń ṣe nílùú Àbújá. Àmọ́ ó yẹ kó ṣe mẹ̀dọ̀ pẹ̀lú iléeṣẹ́ ológun. Kì í ṣe Wike ló yẹ kó máa fa ìjẹ̀gbọ̀n pẹ̀lú àwọn ọmọ ogun. Fàákájá tó ṣẹlẹ̀ láàrin Wike àti ọmọ ogun ojú omi náà ti di nǹkan tí ọ̀pọ̀ èèyàn sọ nípa rẹ̀ lórí ayélujára. Ọ̀pọ̀ èèyàn ló ti gbóṣùbà káre láyé fún ọmọ ogun náà lórí ìhùwàsí rẹ̀ pẹ̀lú bí Wike ṣe sọ̀rọ̀ kò gbákùgbé sí i tó. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá wa pín ká kí a sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Jígí Alára ìkànnì ìlú mọ́dúndún ẹsẹ̀. Ọdúnmọ́wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdúnmọ́wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ́wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.